no kí ló ṣẹlẹ̀, you understand. and ìdí tí mo fi sọ̀rọ̀ yìí nígbà yẹn ní àkọ́kọ́ ẹ mọ̀ tèmi bá ti ń rojọ́ tèmi máa tajà mi ẹ ní sórí burúkú ẹ ní sórí burúkú o ẹ ní sórí burúkú o. ìdí ọjà mi ni mo ti ń tajà mi bí mo ti ń rí jíjẹ àti mímu mi ṣó yé yín. mo gbọ́dọ̀ support ọkọ mi tó bá ti ń èbè mi náà máa tajà mi. so gba aṣọ tí máa polówó ń bìbà tá a bá rẹni tó ń béèrè ẹ máa bá mi dá wọn lóhùn. aṣọ yìí ó yẹ kí n tà wọ́n bíi 150 ṣó yé yín àwọn jẹ̀mọ̀ ẹ bá rí inú àwọn store mi gẹ̀mọ́ ìtàn máa tà fún un. mo ti bínú ẹ tẹ́ rí show mi lé ní mo bínú tà dànù ni nígbà tí mo tà tán mo wá ń ṣe calculation lórí mi ń wo ya má sọ pé lónìí jálẹ̀ o 120 yẹn ló yẹ kí n dó sí o mi ò mọ̀ nígbà bí mo ṣe ń jójó yẹn lọ bórí mi ṣe mí mọ nǹkan tó wú mi lórí o orí mi kàn lọ wú lójijì ni bórí mi ṣe wú lójijì báyìí ni mo bá ṣaṣọ 100,000 láṣọ yìí ọ̀pá 5 100,000 mo ṣe já lẹ́nìí ni mo ṣe já ní ṣẹ́tìrì mo ṣe já lẹ́nìí ni 100,000 ṣẹ́rí báṣọ ìṣe wà ẹ wò is about bíi 2.5 kg lẹ́yọ̀kan 2.5 kg lẹ́yọ̀kan aṣọ ọ̀pá 5 ẹ lọ́ka nígbà tí mo já lẹ́nìí kílò ẹ wà lára ẹ̀ 15 years ọ̀nà 13 ni ẹ lọ divide ẹ̀ kílò ẹ wà lára ẹ̀ ṣó ti yé yín nígbà tí tá a háàdì bó ṣe bí aṣọ yẹn a máa háàdì a máa wọn length and breadth ẹ̀ tá a máa fi get actual kg iye tó wọ̀n gangan ni ó wà nínú kíní tọkọ yẹn aṣọ yìí bí aṣọ yìí 25 kg 2.5 lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀pá 5 so ká ẹ lè mọ̀ pé kò ń ṣe àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ bí ìdí ẹ̀ fún gan. This one is French beaded lace tó gba skilicious 135 ló yẹ kí n ta ní 120 130 mo mú sọ́nù ó yá ẹ wà rà ní 100,000 so táwọn ọba ti ń bèrè ẹ má bá mi fowó sí ẹ má bá mi fi price yẹn sí ojú ọ̀mà ní tì yẹn. Number 1 ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ ìyá alájẹ kọ́ọ̀tù ẹ kàn sí bẹ́ẹ̀ o ìyá alájẹ kọ́ọ̀tù Number 1 ẹ yẹ kí kọ́kọ́ fún yín ní ẹ̀bí tí most people tó wà lórí social media ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń wọlé èèyàn kan mọ́yàn lára get ìyálájẹ courtroom show tí mo ṣe last time yẹn show yẹn ẹ̀yin lẹ́gẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn because èèyàn wọlá ọmọ yín mọ̀ pé ẹni yìí ó súnmọ́ kò jẹ́ ṣe jágbajàgbá bíi tẹ́ bá gbé wà you understand ọlá yín ó jẹ́nu ọlá yín you are a blogger I'm a blogger a fi ṣe pé a gbọ́dọ̀ bá ṣe ara wa jẹ́ you understand you are a blogger I'm a blogger a dẹ̀ fi ṣe ti abiamọ pé abiamọ èèyàn wa lélẹ̀ a rí pé mo rí pé sáyìn abiamọ wà lára yín tí ìbá rí sáyìn abiamọ lára yín mo kàn máa wò yín ni tó bá rẹ̀ yín kálẹ̀ sick náà ìyálájẹ tó bá rẹ̀ yín ṣé wọ́n mú ọwọ́ yín lọ ni kálẹ̀ lè sọ̀rọ̀ wọ́n ò mọ́wọ́ yín lọ́nà ó yẹ kẹ́ bọ́ sórí social media kẹ́tẹ̀ update kẹ́kàn fún wa ní small updates you understand kẹ́kàn fún wa ní small updates bẹ́ẹ̀ fún wa lọ́pdate yẹn ọkàn wa ti wọ̀ pé ìyálájẹ sọ báyìí ẹ wẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ bá fi ọjà yẹn ẹ kàn máa screenshot ẹ máa fún 100,000 ní ọ̀pá 5 ṣé wá ní gbogbo aṣọ yìí kò ju èèyàn mẹ́ta lọ tó o bá fẹ́ tó o bá ti mú kò kan èmi ní òrojọ́ aṣọ onúgbà tiwa yóò kí pẹ́ torí pé àwọn òun fowó púpọ̀ sọ̀jà bó ṣe wà 100 ni so àì update yín lásán tó bá jẹ́ update yín lásán kẹ́kàn sọ pé ẹ̀yin èèyàn ó rẹ̀ mí lóòótọ́ o but ẹni
ó ti ṣe àwọn àṣemáṣe lóríṣiríṣi. Àwọn èèyàn á gbé sára, wọn á máa retí ohun tẹ́ fẹ́ sọ. Most people ní sọ̀rọ̀, àwa kò ní bẹ́. Irú bá a ṣe lọ bẹ́ẹ̀ tó yẹn, a ní sọ̀rọ̀ jù. Ẹ̀yin lẹ jẹ́ kí gbogbo àwọn rẹ́dẹ̀rẹ́dẹ́ kan rí èmi lára lórí social media. Aláwọn èèyàn ń bú mi náà sóríṣiríṣi sí mi lórí pé a kàn wí pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ ká má jẹ́ kí iṣẹ́ Ọlọ́run bàjẹ́. Ó ṣe pé ti wádìí ojú wa ò fọ́. Ẹ̀yin èèyàn, number one, I stand to be corrected. Ṣé mo gbòyìnbó yẹn? Èmi lórí ọ̀rọ̀ tí mo sọ lórí àwọn fámìlì ìyá àbèjì yẹn, kẹ́ gbọ́ bẹ̀ sí mi lọ́rùn kankan náà ni màmá sọ. Àwọn fámìlì yìí ò mọ̀ọ́re. Do you understand? Àwọn fámìlì yìí ò mọ̀ọ́re tí wọ́n kọ́ lèmi bá wá bíbá. Bọ́ọ̀yì mú ìdí nìyẹn tí wọ́n kọ́ mo bá bí wọn ò mọ̀ọ́re. Gbogbo àwọn yẹn wọn ò mọ̀ọ́re. You understand? Because èèyàn kì í máa ń fi ojú olóore gbolẹ̀. Tìyá àbèjì yẹn a ní ká ní ọ̀bẹ̀lẹ̀ gbélé mi lọ́rùn ẹ̀ nǹkan kan náà ni màmá sọ. Mo wá sọ pé wọ́n wà ní rúmà palọ̀, wọ́n kó lọ rúmà palọ̀ sí ẹ̀rẹ́ fi wé compound ibi tí wọ́n gbé wà yẹn. Tó bá jẹ́ pé wọ́n wà bẹ̀ bí wọn ò bá ṣe gbà whatever tó bá belongs to them bí wọn ò bá ṣe gbà rè. Àwọn pàmì bàbá kúnkúlú tó kúnjọ yẹn tí wọ́n lọ sí síbi tí wọ́n sin ilẹ̀ yẹn sí, àwọn fámìlì wọn kọ́. Mo rẹ́yìn kan tẹ́ ẹ̀ sọ pé àwọn ilẹ̀ yẹn accusation ni. Ṣé ìfúnra ilẹ̀ lọ ṣe land information ni? Because ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn lórí social media ọ̀tọ̀ ni. Ṣé ẹ ti ṣe lọ ṣe land verification ni? You don't just say yes wọ́n sọ pé bí òun fẹ́ máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ bí ṣọ̀rọ̀ bẹ́ẹ̀. You understand? Mi ò fẹ́ máa gbọ́ land information yẹn. Wọ́n gbọ́ pé ilẹ̀ yẹn accusation land ni. Ẹ lọ wá bí jókòó sí. Ṣẹ́rí tó bá jó òtọ̀rọ̀ a máa máa sọ, èyí tó bá rí a máa máa sọ fún yín. Ṣùgbọ́n èyí tó bá jó òtọ̀rọ̀ a sọ pé kò jó òtọ̀rọ̀. You understand? Yálàjẹ bọ́ọ̀sì ẹ̀ sọ fún wa pé last year lọmọkùnrin yẹn ti ṣe àṣemáṣe lẹ́yìn àti ẹ̀ ti jọ court. Ó yẹ kẹ́ jẹ́ ká wà mọ̀. Immediately tí wàhálà ńlá ti ṣẹlẹ̀ yẹn tẹ́ ti mọ̀ pé oríṣiríṣi ti ṣẹlẹ̀ yẹn, ó yẹ jẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ bíbá. Ó yẹ irú bọ́rọ̀ ńlá yẹn ṣe ṣẹlẹ̀ yẹn ẹ kàn update lásán. Ó máa fún àwọn èèyàn ní àyè láti pause and ponder kó tó sọ̀rọ̀. 100,000 ní ọ̀pá márùn. A ti wá sọ̀rọ̀ ni a ti fẹnu kó jábì. A ti sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé kíní. Agbala gbé sọ̀rọ̀ tí ìyá ẹ sọ fún wa bí godmother tó sọ ń bíbà táwa gbọ́ ní ohun tá a rí tá a dẹ̀ gbọ́ tó dẹ̀ tún jẹ́ ká mọ̀ because tó o bá bímọ síta o ò ní gbálẹ̀. Àti gbọ́ pọ́n ní o bí ọmọ síta ó dẹ̀ rí ọmọ ńgbà tó wà ní 2 weeks torí tó o bá ṣe bàbá wọn tó o bá tọ́síkì o ò lè lọ́bẹ̀ bẹ́ẹ̀ tí lọ́ nìyẹn ó ti tọ́síkì. Inú mi ti ẹ̀dùn pọ̀ ọmọ yẹn ọkùnrin làǹtìlanti ni wọ́n, ọkùnrin làìdá, ọkùnrin ló gidan. Ìyàwó Agbala bóyá òun yẹ̀ dì ṣé o rí ọkùnrin nìyẹn ọmọbìnrin. Mo sọ fún yín àwọn obìnrin tó wà ń ta yẹn wọ́n máa ń ṣe tọ́ṣì ọ̀tọ̀ àwọn style oríṣiríṣi. Ọmọbìnrin yẹn tẹ̀ tó sọ pé òun ló já flower, òun ló dis flower òun. Anyway gbogbo ẹ̀ náà láti gbọ́ pọ̀tì jí gbogbo ẹ̀ lọ. Ó gbé ọkọ ẹ̀ débẹ̀, ó gbé lọ sí G point. Ẹ̀yin obìnrin ẹ má máa yẹ̀dí fọ́kọ yín. Ọkùnrin méjì ló mú jáde. Next time èyí tó ń ṣe lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ yẹn bá ti tọ́wọ́ ọmọ bá ti yẹ o tí ọwọ́ ọmọ bá ti tó ti tọ́wọ́ ọmọ ti wálẹ̀ àbáná yẹn sọ báwọn ẹ̀ máa sọ kóbìnrin tó ṣe ìbímọ yẹn tààrẹ bá ti gbó tààrẹ ti gbẹ tí ò tutù mọ́ ìwọ náà kó gbé dúró dára
kọ́kọ́ ẹ bẹ́ẹ̀ ṣe normal sódà wà lè bọ́kùnrin. Ọmọbìnrin yẹn ó gbé ọkọ ẹ̀ wọ G point gidi, ọkọ ẹ̀ dé G point, ó fún ní style oríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀nà yẹ̀dì torí ó dàbí ipò yẹ̀dì tó bá yẹ̀dì ọkọ ẹ̀ kò lè máa ṣe chọ́ọ̀chọ̀. Ara nǹkan tí mo sọ fẹ́yìn oníṣọ́ọ̀ṣì nìyẹn. Ẹ̀yin tọkọ yìí bá ti gba ìránṣẹ́ Olúwa yìí tó gbaṣẹ́ Olúwa, ọ̀tọ̀ ni ẹni tọ́lọ́run ń pè, ọ̀tọ̀ ó sì ń bẹ̀ gbà tí ọkọ ẹ̀ gbaṣẹ́ ìránṣẹ́. Most of you ọkọ yín àgbàṣẹ́ ìránṣẹ́ torí pé ọkọ yín ti gbaṣẹ́ ìránṣẹ́ yẹn, ẹ̀yin náà wá lọ kira yín bí ìgbà tó yẹ pé Ọlọ́run ò pe most of ẹ̀yin ìyàwó pásítọ̀. Ọlọ́run ò pe yín, ṣé Ọlọ́run ò pe yín? Ọkọ ẹ̀ di pastor. That does not mean pé automatically you are going to be a pastor or you are a pastor wife. You understand? Reason tí máa sọ fún most of you nìyẹn. You understand? Ọlọ́run ò pè ẹ́. Iṣẹ́ Olúwa tí wọn náà lọ múṣẹ́ mọ́lé, ó lọ múṣẹ́ Olúwa mọ́ṣẹ́ ilé, ṣọlọ́run pè ẹ́. Wo bọ́kọ ẹ ṣe ń kẹ̀wù kiri ìgboro. Ó kàn ń kẹ̀wù ní gbogbo àwọn ọmọ àdúgbò, ọmọ ṣọ́ọ̀ṣì, àtàrúgbó àtomidán àti gbogbo wọn. Bó bá rí wọn nú pálọ̀ ó máa mú sí, bó mú ọ lọ́fíìsì ó mú sí. Everywhere ló kàn mú sí, everybody ó kàn mú sí ni. Godmother ròyìn gbogbo àwọn tó mú sí bíi tí Godmother fi ti gbọ́ nẹ. Ọmọkùnrin oníkẹ̀wù ó yìnbọn. Ó yìnbọn. Àwa mú káwé ẹ̀yin olóbùkú. Wèrè kan sọ pé iṣẹ́ Olúwa touch not my anointing. Ẹ má forúkọ Jésù kọ́ wa lẹ́rùn. Ẹ yé fi touch not my anointing kọ́ wa lọ́rùn mọ́. Olóbùkú gbogbo yín. Ẹ̀yin wèrè dédé. Ẹ ń ṣe touch not my anointing. Anointed. Bó ṣe ń la ìyàwó lé ló ń la ọmọ lé ló ń la ọkùnrin ló ń la obìnrin ló ń la làkúkú làlà everybody ó kàn mú eléyìí gbogbo ẹran jíjẹ ni ó kàn ń wó wọn ní wòmù. Ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀. Godmother sọ̀rọ̀. Ìgbà tí Godmother sọ̀rọ̀ báyìí a ní mi ò lè sùn dáadáa. Náwọn kan lọ táàgì mi, náà ń bú mi. Ìkan tiẹ̀ ṣe show, ìkan tiẹ̀ bú mi lórí kíná tí ń pè lórí gbẹ́kẹ̀yìndé amẹ̀bọ̀ ọ̀rẹ́ mi yẹn ni àwọn kan lọ bú bẹ́ẹ̀ nìyẹn lọ sọ pé ìyá Obanla yẹn ó lé mi ó ní ọ̀tá mi máa ṣẹ̀sìn awọ́rò láyé ìyálákù ìyálá ìjà ìwọ tó sọ̀rọ̀ yẹn láyé ẹ̀ má sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́. Ṣé mi ni mo bá ọmọkùnrin tí mo sọ̀rọ̀ sí bí? Kí ni mo fi ṣe ẹ máa sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ control bọ̀ sọ̀rọ̀ fún yàn. There are ways to correct somebody. You are telling somebody like me pé mi máa ṣẹ̀sìn awọ́rò. Ṣé tí n bá jẹ́ ìyá ẹ̀, tí n bá jẹ́ àbúrò ẹ̀, tí n bá jẹ́ family ẹ̀, tí n bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀, wà ní máa ṣẹ̀sìn awọ́rò lórí pé mo kàn wá bíbá ẹ̀ wá sọ̀rọ̀. Láyé ìyálákù ìyálá ìjà ìwọ tó sọ̀rọ̀ yẹn. Èmi ló ń sọ fún pé máa ṣẹ̀sìn awọ́rò. Tẹgbẹ́ ń bígbó. Tó bá tiẹ̀ jẹ́wọ́ ló ń bọ́ mi lórí social media, ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ máa ṣe kinní. Amẹ̀bọ táwọn èèyàn bá máa búyàn lórí page tó bá ti máa post èèyàn máa vet èmi àti òjò níjà. How can somebody tell you I'm going Obanla yẹn máa ṣẹ̀sìn awọ́rò and you now posted it? Ṣé mi àti ẹjọ́ níjà ni? Kí ni ìyẹn ń sọ fún mi tó ń sọ pé èmi máa ṣẹ̀sìn awọ́rò torí kí ni mo ṣe? Mo sọ̀rọ̀ generally gẹ́gẹ́ bí abiyamọ. Nígbà tí mo dẹ̀ rí nǹkan mo kàn rí táwọn èèyàn ń tàgì mi ó lé mi máa ṣẹ̀sìn awọ́rò lórí kíni. Láyé ìyálákù ìyálá ìyá ìwọ tó sọ̀rọ̀ yẹn kóró gbá lẹ́nu ẹ mo tún dá padà fún ẹ. Tó bá wá lẹ́ẹ̀mẹ́jọ máa wá padà fún ẹ. Tó bá ti ń wá máa wá fún ẹ. Tó o bá stop mi ò mẹ́ni tí mo lè bá sọ̀rọ̀ ìwọ tó já mẹ́bọ ẹni máa face. Mi ò mọ̀ ẹ́ rí ṣùgbọ́n máa face ẹ tèpètèpè gan ni máa fi face ẹ. Ẹ lọ wo orí social media dáadáa o. Tẹ́ bá wo bí gbogbo nǹkan ṣe ń rò lórí social media you don't near me. You don't near me. Tí n bá bá ẹjà má tójú ìjà kọ mí. Tó bá wo tí n bá ní mi ò jàtà ìjà kọ mi ò ní group mi ò ní team mi ò léèyàn tó ń face tí mò ń bá pè kó wá bá mi jà. Èmi nìkan ti tó àti Jésù mi torí pé kí n tó bá ẹjà máa ti ronú mi máa ti check ara mi. You don't
You don't say what does not belong to me. Ẹ wá ń sọ̀rọ̀ òun ṣépè òun sọ̀rọ̀ sí mi láti bo síbo. Bá tẹ̀ jẹ́ òun gàrí mi ẹ jẹ́ kó wọn níwọ̀nba náà. Ẹni tí ò bá bá yín jà ẹ má gbé jà fèsì. Mi ò bá yín jà, mi ò bá yín sàn kankan. What is there? Obanla yẹn á ṣẹ̀ sí awọ́rò. Amẹ̀bọ̀ òde post ẹ̀. Kí ni mo ṣe fún ẹ? Tí yẹn ọ̀tọ̀ ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú mi wọ́n ṣépè fún mi. Fún kíni? Kí n tèmi ti jẹ́. Ìyá alájẹ ló kó rẹ́dẹ̀ẹ̀dẹ̀ bá rù mí báyìí. Níbi pé ká wò pé ẹ jẹ́ ká pause ká fúnra wa respect gẹ́gẹ́ bí iṣẹ́ nìkan ká má tọwọ́ bọ iṣẹ́ ara wa ká má bà iṣẹ́ ara wa jẹ́. Tó wáyé pé ìyá alájẹ ti update kẹ̀tì jẹ́ ká mọ̀ pé this is what is going on kẹ́kọ̀ọ́ update. Tọ́ bá tẹ́ ẹ bá ní kóòdì ẹ wo èmi náà ní kóòdì àjọ ní kóòdì ni tẹ́ ẹ bá ní kóòdì èmi gan náà strong. Òun rèé mo ṣe ń lo kíní mo gbóríṣiríṣi oògùn ni mò ń lò ó yẹ kẹ́kọ̀ọ́ update fún wa àwa kan á dẹ̀ gbèjẹ àdúró dé ìkẹ́ sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ àwa ṣe kí n tó at the end of the day wa gbogbo ẹ̀ wá lọ bomirangi gidi gan àwa mú kárí ìwọ ọmọkùnrin náà wá bọ́ sórí social media ò ń ṣòrẹ̀gẹ̀ fáwọn èèyàn ta ló fẹ́ ṣòrẹ̀gẹ̀ fún Agbala Gébú ta ló ń ṣòrẹ̀gẹ̀ fún Nàìjíríà lèmi ń gbé ó lè ṣe fáwọn tó wà nílùú òyìnbó kó mu jẹ tó bá ṣe sí mi torí mò ń gbọ́ tó sọ pé àwọn kan ń gbó kán máa ké kán máa gbó wàláì mo fi Jésù Kristi búra mo fọlọ́run tí mo sì búra tí ń bá tó bá ṣe sí mi máa fún ẹ wàhálà tó bá ti gbé wàhálà yẹn wá èmi máa fún ẹ wàhálà Nàìjíríà lájọ wà ẹni tí ò bá mọ mínísítì tí ò bá mọ ibi tó yẹ kó kọ̀wé sí ó máa lọ́wọ́ máa ṣe kínní bí mo ṣe wà mo jókòó mi gẹ́gẹ́ ni tó bá gbé mọ̀nàmọ̀nà dé bí màá méṣọ̀ pọ́n ti ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn wojú mi dáadáa ṣó ti rójú yẹn tó bá gbé mọ̀nàmọ̀nà dé bí wọ́n á ti ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn ó lè yẹ kájọ tara bọ̀ jẹ́ kí mi ì ní kọjá bí tí mo gbé wáyé wọ́n náà mi ò kó nu ṣọ́ọ̀bù mi Ọlọ́run ìpè kan ní ìpè ẹ̀yẹn wà láì ó ní mí lára ni màá pe méjì tí n bá dẹ̀ ti pè wọ́n á ti sọ fún mi pé gbogbo rìpọ́ọ̀tù yẹn bí báyìí ní kí n sẹ́ndẹ̀ orí ímeèlì ni màá dẹ̀ fi gbogbo proof mi síbẹ̀ màá dá ẹ láàmú àwọn ló ń pòwe mọ́ pé kán máa kà kán máa rojọ́ mo jára lóyìnbó wo mi ebi ò ń ṣára lóyìnbó ọmọ Nàìjíríà ni mi tó ṣọrántí gbàgbé wèrè tí n bá jẹ́ èèyàn kan tó rẹ́ kò níṣẹ́ tẹ́sẹ̀ ẹ̀gùn tó ń rìn káàkiri wàláhì ìrìn mi àti wo ẹsẹ̀ mi àti gùn gan nù Nàìjíríà yìí mo mú kan ní iṣẹ́ is either your work or you understand you want to belong pẹ̀lú bí mo ṣe wà nù ṣọ́ọ̀bù mi tí máa fún ẹ wàhálà máa fún ẹ dààmú kò sí nǹkan tó fẹ́ náà wà. ó ń ṣe ṣọ́ọ̀ṣì ó pèrè ẹ ní church ó ń pèrè ẹ ní pastor àwa kan bọ́ọ̀sì àṣì ń sọ́pọ̀tẹ̀ pé kí ni ó ń pèrè ẹ ní pastor gbogbo nǹkan tó sọ ń pa ẹ̀ náà ó ní ẹni tó bá fẹ́ kà kó máa wò àwọn ló ń bá ta lẹgbẹ́ ẹ̀ ń bìbà ta ni sẹ́ẹ̀tì ẹ̀ ń bí tó máa sọ pé àwọn kan tó fẹ́ kà ó lè continue tó bá gbé ìgbéraga yẹn kó bá jẹ́ yẹn ló ń gbé wọlé mo fi Ọlọ́run bọ́ra ẹ̀mí máa dẹ̀ láàmú Ọbanla Elizabeth lórúkọ mi máa dà ẹ́ láàmú gidi so nǹkan tó ń ṣe yẹn wà òkè kó ta ilẹ̀ fún èèyàn kan kó gbélẹ̀ fún èèyàn márùn-ún is the best thing ẹ wá fẹ́ máa forúkọ Jésù ẹ fẹ́ máa fi kó wa lọ́bẹ̀ lọ́ọ́ bíbá kò sí gbàgbé wèrè tó bá sọ fún ẹ wo ṣé oríṣiríṣi mo ti ń worship àwọn millionaires kún bẹ́ẹ̀ bí wèrè wọ́n pọ̀ bàjẹ́ bọ̀ wọ́n á sọ fún ẹ pé Ọbanla wàláì kò sí ó lè sọ̀rọ̀ kò sí máa sọ bó bá ṣe rí ìtẹ́lómi táyì kan máa worship òwe I don't worship money ẹ lọ bèrè mí nu ṣọ́ọ̀ṣì mi wọ́n á sọ fún yín pé Ọbanla yẹn tẹ́ẹ̀tẹ́ rí wúmà obìnrin yẹn wàláì I don't worship money I will never worship money èyí tó jẹ́ tẹ́ bá ti rí nǹkan tó olówó máa sọ̀rọ̀ tẹ́yìn kan tẹ́ rò pé torí pé olówó yẹn kàn máa dákẹ́ ẹ̀ wàláì máa sọ tèmi pé no ní ṣe bẹ́ẹ̀ gbàgbé wèrè èmi ò ń ṣe psychophants o I don't worship money I don't worship anybody we have to do the thing do right thing at the right time tó bá wà lóyìnbó wọn ti gbé owó dórí social media ká fi àwọn tó ń gbóbò wá fún ẹ èmi ò dá sáwọn tó ń gbóbò wá fún ẹ
ẹjọ́ gbádùn ara yín ni ẹjọ́ yàtà ni ó bá bí ọmọ 4 kó bíbẹ̀ jọ kò kàn wá ń bí àwọn tó ń wá fòbò tọrẹ fún ẹni mo ti sọ ẹ ń fòbò ṣèyìn rere ní ara evangelism ni kò kàn wá ń bí obìnrin àtọkùnrin dóra wọn kò kàn mí ọba àgbẹ̀ gbogbo ṣe wà yẹn kẹ́ ẹ pariwo jù bẹ́ẹ̀ lọ ọmọkùnrin yẹn tún ṣì máa dóyàn ó máa dó wọn lọ ní torí àwọn ọkùnrin tó bá ti jẹ́ pé a ti fi ṣe wọ́n wọn ò ní ìtìjú ẹnìkan náà kí bá sùn anything is skirt wọ́n máa tú wọ́n máa ṣe ni mo wá fẹ́ sọ fún ẹ ṣòro anything is skirt tó yẹ pé gbogbo ẹ̀yin tẹ́ máa ṣe anything is skirt yẹn bẹ́ẹ̀ anything is skirt yẹn ṣe rí kinní tó dàbí ìgbín tí ẹ ní respect fún yẹn mo fi Ọlọ́run búra òun ló máa ń gbé yín ṣubú ó máa gbé yín ṣubú tí ò sí nǹkan kan torí tó bá ti yá wàá rò pé òun gbádùn ara ẹ̀ ni òun ṣọlá ni